nílùú Ìbàdàn báyìí púpọ̀ àwọn èèyàn ni wọ́n wà ní inú kan inú fu àyàfu, àwọn kan wà ní inú ìbànújẹ́, àwọn kan wà ní ìpòrúru ọkàn látàrí nǹkan tí ó ṣẹlẹ̀ pẹ̀lú ní tó ṣẹlẹ̀ ní sákúlà láàrin aráàlú àti gómìnà Ṣèyí Mákindé Abíọ́dún. Oríṣiríṣi ilé ni wọ́n ń wú táwa náà dẹ̀ fojú rí bẹ́ẹ̀ bá lọ sórí àwọn social media, ilé ìtàfẹ́ máa gbé wá sórí YouTube bí báyìí. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n jẹ́ pé opportunity ni wọ́n ní táàmù tí wọ́n fi kọ́ ilé wọn. Wọ́n ti wá kọ́ ilé yìí tán, wọ́n bẹ̀rẹ̀ sí ní rún mọ́ kí ṣe gbogbo ẹni tó kọ́lé náà ló sì lówó lọ́wọ́. Oríṣiríṣi ọ̀nà lèèyàn gbà, àwọn opportunity kan lèèyàn rí téèyàn fi ralẹ̀ ńgbà yẹn, opportunity lèèyàn rí ńgbà náà téèyàn fi kọ́lé tó jẹ́ pé ńgbà tó kọ́ tán gan àwọn nǹkan tó ti rí sẹ́yìn tó yẹ kọ́lé yẹn kò wá nírú nǹkan yẹn mọ́. Ó tún wá kọ́lé yẹn tán, ìjọba tún wá dé lọ́sàn kan òru kan, ìjọba tí wọ́n ti bí gan tàbí kan ti bí gan kó wọ́n ti dórí ipò ó wá dé lọ́sàn kan òru kan ẹ̀sìn wọlé. Irú condition wo lè wá fẹ́ káwọn èèyàn yẹn wà? Ẹ wo iye ẹ̀mí tó ti kú, ẹ̀mí tó ti sùn nítorí pé wọ́n wó ilé wọn. Níbo ni kán ti bẹ̀rẹ̀ padà ìjọba? Nígbà tẹ́ bá dé tẹ́ ní ká dìbò fún yín, ká polongo ká campaign fún yín, àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ aráàlú náà lẹ́tùn dojú ìjà kọ. Àwọn mẹ̀kúnnù tí wọn ò rówó jẹun, tí wọ́n ń tiraka láti dín tán fẹ́ dì, tí wọ́n sì rọra ṣe pẹ̀lú làkàkà wọn náà lẹ́tùn dojú ìjà kọ. Gómìnà Ṣèyí Mákindé Abíọ́dún, níbo ni káwọn èèyàn yìí ti wá bẹ̀rẹ̀? Protest ni wọ́n ń ṣe lọ́tùn lósì ní Ìbàdàn nísìnyí. Èyí ò ní kẹ́ ẹ gbọ́n tí wọ́n ń sọ. Aláwọn èèyàn tí wọ́n ti kú, ẹ wo àwọn tí rònú ti dorí wọn kodò, ẹ wo àwọn tí wọ́n ti gúnlẹ̀ àìsàn lórí wípé ń wọlé wọn báyìí. Ẹ wo àwọn tí wọ́n ti gúnlẹ̀ àìsàn, ẹ wo àwọn tí rònú wípé níbo ni káwọn ti bẹ̀rẹ̀ tó ti rán lọ sọ́run àrèmábọ̀. Ẹlòmíì kò ní nǹkan kan mọ́ ju ilé yẹn lọ, níbo ni kó ti bẹ̀rẹ̀? Ìjọba ẹ ṣe dáadáa, ẹ ṣe dáadáa. Ká tó ń bùrọ̀ sígbà tẹ́ wá ń lọ ló wá yẹ kẹ́ mọ́ dà lúrú ni. Ṣèyí Mákindé jẹ́ kan tó jẹ́ pé gbogbo àwọn èèyàn nífẹ̀ẹ́ sí nígbà tó ṣẹ̀ṣẹ̀ dórí ipò. Èsì tó jẹ́ pé nígbà tẹ́ fẹ́ kúrò ńbẹ̀ tán wọ́n ní àìṣedéédé aráyé ní mọ́mú ní rántí àárọ̀ ọ̀run. Èsì tó jẹ́ pé Ajúmọ̀bí tó ti kú làwọn èèyàn wá sọ pé ìgbà tiẹ̀ sì sunwọ̀n ju ìgbà yín lọ, léyìí tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá, tẹ́ ń wò wá níkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa, Ọlọ́run gbogbo àwọn tí aburú yìí kàn tí wọ́n ti wọlé wọn, Ọlọ́run ó bá wọn dágbà padà tó. Ọlọ́run nìkan ló lè ṣe ẹ̀san fún oníkálukú, k'Ọlọ́run ṣe ẹ̀san tó dáa fún wa. Ẹ ṣeun o. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o, lágbára Ọlọ́run bá. Ifábùkọ́lá Ifá mi bàbá mi kẹpẹ́. Bẹ́ẹ̀ ni o, Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ́gbò, ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o, Elédùmarè ó ṣeun, ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi kárọ̀ o, sátọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là, bẹ́sọ̀ ló dé bẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o. Gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Fífi ojú kó jàǹkárí wọ̀, ìdènà ni. Ẹnìkan kò lágbára o, àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ́gùn ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ ṣé o. Elédùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory
ìlú péjú 1 sábò ọ̀yọ́ aláàfin telephone 0803-834-8630 tàbí 0705-288-8104 ọ̀kàràkà yìí ná ìfà gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.